ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú gist tèní. ẹ̀yin èèyàn lé abilékọ Maria ó sọ̀rọ̀ ó ní tí nǹkan bá ṣe òun o MC Oluomo òun ni kí wọ́n mú. ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo gist tèní. abilékọ Maria ó jáde ó sọ̀rọ̀ ó ní kí MC Oluomo ó fi òun sílẹ̀ o. ó ní tí nǹkan bá ṣe òun ó ní MC Oluomo òun ni kán mú. ó ní nítorí pé gbogbo ìgbà ni MC Oluomo ló ń dúnkokò mọ́ òun ni ò jẹ́ kó ń gbádùn. ipe gbogbo ìgbà àfẹ́sọ́nà òun tó ń fẹ́ ipe MC Oluomo òun threaten òun àti àfẹ́sọ́nà òun o. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ lẹ́nu abilékọ Maria nìyẹn. arábìnrin Maria yìí ó ti bímọ fún MC Oluomo. ó ń ṣàlàyé ó ń kígbe wípé tí MC Oluomo ò bá fẹ́ òun mọ́ o kó tọ́jú ọmọ èyí tó wà láàrin àwọn méjèèjì. ó ní tí MC Oluomo ò bá fẹ́ ṣètọ́jú ọmọ ẹ̀ o kó jẹ́ kó ń rí múmú ẹ̀ o kó fún un láàyè láti gbé ìgbé ayé ìrọ̀rùn pẹ̀lú àlàáfíà. abilékọ Maria tẹ̀síwájú pé òun mọ̀ pé alágbára ni MC Oluomo o. ó tẹ̀síwájú wípé òun mọ̀ pé ẹ̀mí èèyàn ò jọ MC Oluomo lójú rárá. ó ní kí MC Oluomo máa rántí wípé èèyàn kan wà lókè tó ju gbogbo ẹ̀dá ayé yìí lọ o. ó ní ọlọ́run ọba nìkan ni ó ní agbára lọ́wọ́ o. ó ní ọlọ́run yìí dẹ̀ ló máa gbà òun sílẹ̀ ní ọwọ́ MC Oluomo àti bó ṣe ń dún ìkòkò mọ́ òun. èyí ni ọ̀rọ̀ tó jáde di ẹnu Maria Mufutau. ó ní MC Oluomo ó ń dúnkokò mọ́ òun ipe kò jẹ́ kí àfẹ́sọ́nà òun gan kó gbádùn ipe kò jẹ́ kí àwọn méjèèjì kan rí i mú mi ipe gbogbo ìgbà ni MC Oluomo ń dúnkokò mọ́ òun kò dẹ̀ jẹ́ kí òun rí ayé gbé ipe èyí ó ti sú òun o. bí a ṣe mọ̀ ọmọ wà láàrin abilékọ Maria yìí àti Alhaji Musiliu Akínsọ̀yà èyí tí gbogbo wa mọ̀ sí MC Oluomo. arábìnrin yìí Maria yìí ó bímọ fún MC Oluomo àtìgbà yẹn dẹ̀ ni wọ́n ní wàhálà ti bẹ̀rẹ̀ láàrin àwọn méjèèjì. abilékọ Maria gbé ọ̀rọ̀ ẹ̀ sí orí social media wípé tí nǹkan kan bá ṣe òun MC Oluomo nìkan mú. ó ní kó ṣètọ́jú ọmọ ẹyọ kan tó wà lọ́wọ́ òun. ó ní MC Oluomo tó ń rán àwọn èèyàn sí òun wípé kí wọ́n máa halẹ̀ mọ́ òun. abilékọ Maria ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn ọmọ Nàìjíríà wípé kí gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n gba òun o. ipe torí MC Oluomo ń rán àwọn èèyàn sí òun láti máa dúnkokò mọ́ òun ipe tí nǹkan kan bá ṣe òun ipe MC Oluomo nìkan mú. ó ké síta ó ké sí bàbá wa Tinubu wípé kí wọ́n gbà òun lọ́wọ́ MC Oluomo o. ó ní nítorí pé dìwé bí MC Oluomo ṣe ń dúnkokò mọ́ òun ó lè yí ti pọ̀ jù o. ó nítorí ẹ̀ ló ń fi ń pariwo fún àwọn aráyé wípé wàhálà àti ìdààmú àti bí MC Oluomo ṣe ń rán àwọn èèyàn sí òun láti máa dúnkokò mọ́ òun ipe ó ti ń pọ̀ jù ipe tí nǹkan kan bá ṣe òun MC Oluomo òun ni kí wọ́n mú. ó ní ọmọ kan ṣoṣo tó wà láàrin àwọn sínátù àbẹ̀bí ó ní MC Oluomo ò ṣètọ́jú ẹ̀ rárá o. ó ní látìgbà tóun ti lóyún ọmọ yìí ni MC Oluomo ti dá sí ọ̀rọ̀ òun àti ọmọ yìí. ó ní MC Oluomo ò fẹ́ kó ń bí ọmọ ọwọ́ òun. ó ní òun gbìyànjú láti bí ọmọ yìí. ó ní kò tún fẹ́ rí ọmọ yìí sójú rárá rárá. ó ní gbogbo ìgbà tó ń bá sọ̀rọ̀ ọmọ yìí àbí tó ń bá fẹ́ lọ rí MC Oluomo kò sí àyè láti rí MC Oluomo. ó ní ṣe ni MC Oluomo ń lépa ẹ̀mí òun ló dẹ̀ tún ń lépa ẹ̀mí ọmọ òun láti gba ẹ̀mí ọmọ òun. ó ní tó ń bá rìn sọ́tún àti òsì ó ní àwọn oníṣẹ́ ikú MC Oluomo ó ní ṣe ni wọ́n ń lé koko mọ́ òun kiri. ó ní tó ń bá sùn ó lẹ́rù máa ń bà òun. ó ní tó ń bá jáde ó ní ìjayà ló fi ń jáde.
ó ní gbogbo ẹni tí òun mọ̀ pé MC Oluomo ò lè kọ̀rọ̀ sí lẹ́nu, ó ní gbogbo wọn pátápátá lòun ti lọ bá. Ó ní ṣùgbọ́n pàbó ni ọ̀rọ̀ yìí já sí. Ó ní MC Oluomo ò gbọ́ràn séèyàn kankan lẹ́nu o. Ó ní dípò kí MC Oluomo tẹ̀lé àwọn àmọ̀ràn tí àwọn ènìyàn gba MC Oluomo, ó ní ṣe ni MC Oluomo ń lé koko mọ́ òun o, tí kò gbọ́ràn sí àwọn ènìyàn lẹ́nu. Ó ní bóun sùn, ó ní oríṣiríṣi nǹkan lòún rí. Ó ní ṣe ni MC Oluomo ń lépa ẹ̀mí òun lójú oorun. Ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ gbà òun o. Abilékọ Maria òun ló sọ gbogbo ọ̀rọ̀ yìí. Ó ní bí MC Oluomo ṣe parọ́ bàǹtàbàǹtà mọ́ òun nìyẹn pé òun fún òun ní 20 mílíọ̀nù náírà. Ó ní irọ́ pátápátá ni. Ó ní 10 kọ́bọ̀ MC Oluomo ò fóun. Ó ní owó tí MC Oluomo fún ọmọ ẹ̀, ó ní kò ju mílíọ̀nù kan péré lọ. Ó ní ṣùgbọ́n pé ó ń fún un lówó fúnra òun, ó lé MC Oluomo ò fún un lówó. Ó ní ọmọ ẹ̀ nìkan ló fún ní mílíọ̀nù kan péré. Ó ní látìgbà tóun ti bí ọmọ yẹn, ó ní iye tó fún ọmọ yẹn nìyẹn láti fi tọ́jú ọmọ ẹ̀. Ó ní gbogbo ìtọ́jú tí òun fẹ́ láti ọwọ́ MC Oluomo, ó lóun ò rí i. Ó lóun tún gbìyànjú láti gba lọ́ọ̀yà láti kọ ìyà yìí fún òun, ní gbogbo ẹ̀ bọ́ sí pàtó ní gbogbo ẹ̀ já sí o. Ó ní òun gbìyànjú lórí ọ̀rọ̀ yìí. Ó ní ṣùgbọ́n pàtó ní gbogbo ẹ̀ já sí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn lọ́ọ̀yà tó ń lọ bá ni wọ́n ní àwọn ò lè pe MC Oluomo lẹ́jọ́ o, ipá àwọn ò fẹ́ wàhálà. Wọ́n ní nítorí pé bàbá ìgbẹ́jọ́ wà fún MC Oluomo, wípé àwọn ò lè ṣe ẹjọ́, àwọn ò lè ṣe wàhálà, àwọn ò lè dààmú ara wọn lórí ọ̀rọ̀ MC Oluomo. Abilékọ Maria ní òun mọ̀ pé Ọlọ́run ọba máa gbèjà òun láìpẹ́ yìí o, wípé ọ̀rọ̀ òun Ọlọ́run á gbé ìjà òun jà. Báyìí ni abilékọ Maria ṣe sọ nípa MC Oluomo o. Ẹ̀yin aráalé, ẹ̀yin náà mọ̀ pé abilékọ Maria ó jẹ́ ẹni tí ó bí ọmọ fún MC Oluomo. Tí ẹ bá dẹ̀ wo àwòrán ọmọ yìí, ẹ máa rí pé òun àti MC Oluomo wọ́n jọra wọn. Ṣùgbọ́n àtìgbà tí ó lóun ti bí ọmọ yìí, ó ní MC Oluomo ó ní mílíọ̀nù kan péré ló fún ọmọ ẹ̀. Ó ní kó tọ́jú ọmọ yìí. Ó ní ṣùgbọ́n ó ní nǹkan tó ń bà òun nínú jẹ́ ni pé MC Oluomo ó ń lépa ẹ̀mí òun àti ọmọ ọwọ́ òun. Ó ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n gba òun o. Ó pariwo fáráyé gbọ́. Báyìí ló ṣe gbé ọ̀rọ̀ ẹ̀ sí orí social media. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist TV. Kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́. Àmín.